Ẹ kí hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Ẹ kí hallelujah. Ọpẹ́ ni fún ọba àwọn olúwa àwọn olúwa tó tún máa rí ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run a gbé ọ̀gá ṣe ọlọ́ba sọ wípé o ṣé gba ọpẹ́ wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìwà láàyè rẹ nínú ayé wa. A sọ wípé o ṣé fún oore ọ̀fẹ́ rẹ àti fún gbogbo ìgbà yẹn wa. Gbogbo ẹ̀ṣẹ̀ wa dáríjì wá. Yà wá sí mímọ́. À ń lọ sínú ọ̀rọ̀ rẹ bá wa sọ̀rọ̀. Ìwọ tí í ṣe ọ̀rọ̀ fi ọ̀rọ̀ rẹ yé wa. Jẹ́ kó gbà ní gbogbo ìparun wa kó sì sọ wá di alábùkún fún lẹ́yìn gbogbo kábọ̀ ìjọba torí tá a gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ kí hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run. Mo kí wa káàbọ̀ sórí ọ̀rọ̀ Ọlọ́run fún tòní. Mo sọ wípé lórúkọ Jésù Olúwa yóò bùkún fún ọ. Àkọlé ọ̀rọ̀ Ọlọ́run fún tòní, òun náà ló sọ wípé ǹjẹ́ o ti ẹ̀ ń wà ní ipò ìmúrasílẹ̀. Àkọlé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún tòní láti darí ẹ̀mí mímọ́. Ó sọ wípé ǹjẹ́ o ti ẹ̀ wà ní ipò ìmúrasílẹ̀ bí? Ìmúrasílẹ̀ kẹ̀. Kí ni kí n máa múra sílẹ̀ fún? Mo kó wa máa bèrè lọ́wọ́ ara rẹ pé kí ni mo máa múra sílẹ̀ fún? Ǹjẹ́ kí ni kí n tiẹ̀ máa múra sílẹ̀ fún? Irú múra sílẹ̀ wo? O gbọ́dọ̀ múra sílẹ̀. O gbọ́dọ̀ múra sílẹ̀ torí wípé kò sí ẹni tó wà títí. Kò sí ẹni tó gbé inú ayé títí. Owó tó ní yẹn kò lè wà títí. Ipò ọlá àtàtà tó wà yẹn kò lè wà títí. Gbogbo ohun tó rò pé o ti kó jọ yẹn kò lè wà títí. Ìwọ náà wo gbogbo sàkání rẹ. Ẹ wo gbogbo àyíká yín. Ẹ wo gbogbo ibi tẹ́ ẹ wà. Gbogbo àwọn tẹ́jọ́ ń gbé lénìí, tẹ́ ẹ mọ̀ lénìí. Mélòó ni wọ́n lẹ́jọ́ wà pọ̀ ní 20 ọdún, 30 ọdún, 50 ọdún, 100 ọdún sẹ́yìn. Gbogbo wọn ti lọ. Ìyẹn náà sọ wípé ìwọ náà lọ lọ́jọ́ kan. Ìyẹn náà sọ wípé òpin á dé lọ́jọ́ kan. Ṣùgbọ́n tí òpin bá dé, ibo ni o yọjú sí? Tí òpin bá dé, báwo ni ẹ̀yìn rẹ ó ṣe rí? Ǹjẹ́ o múra fún ẹ̀yìn rẹ? Ọmọ tó bí tó pọ̀ yẹn tó dá wọn tó rán gbogbo wọn lọ ìlú ọba lọ ìlú òyìnbó yẹn tán ní gbogbo owó tán wá owó fún ẹ yẹn. Ọmọ kọ́ ní ẹ̀yìn rẹ. Ẹ̀yìn rẹ náà ni ibi tó làjú sí. Jẹ́ ká sáré wo ìrètí Jòhánù orí 4 lẹ́sẹ̀ kẹfà. Ìrètí Jòhánù orí 4 lẹ́sẹ̀ kẹfà. Ó sọ fún wa wípé Jésù wí fún pé èmi ní ọ̀nà àti òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Kò sí bí ẹ̀yìn rẹ ṣe lè dára. Kò sí bí òpin rẹ ṣe lè dára láì ní Jésù. Gbogbo ayé ní owó. Gbogbo ọrọ̀ ayé kó jẹ́ tiẹ̀ tí ò bá ti ní Jésù. Ẹ̀yìn rẹ ò lè ní ìtumọ̀. Òpin rẹ ò lè ní ìtumọ̀. Mo rán gbogbo àwọn ọmọ ẹ lọ ìlú òyìnbó. Bọ́n bá ní Jésù, wọn ò lè tún ẹ̀yìn rẹ ṣe. Ìgbàgbọ́ nínú Jésù Kristi nìkan ló lè mú kí ẹ̀yìn rẹ ó dára. Gbàgbọ́ nínú rẹ̀, kó ẹ̀ṣẹ̀ sílẹ̀, kó sì tẹ̀lé yóò sì